ọ̀dájú ìyàwó kan rèé o ó dáná sun sọ́jà ọkọ rẹ̀ lákòókò èdè àìyedè àríyànjiyàn nípínlẹ̀ Akwa Ibom. ẹ má fààyè gbà o ẹ má fààyè gba Jonathan láti díje dupò ààrẹ ilẹ̀ Nàìjíríà mọ́ o. Amòfin John Mary Jideobi ló pariwo bẹ́ẹ̀ nílé ẹjọ́. Afẹ́fẹ́ ni gáàsì lóòótọ́ o àmọ́ owó orí rẹ̀ wúwo àfi bí irin. ẹ tẹ́tí gbọ́ yìí díẹ̀ tí owó gáàsì ìdáná fi tún gbówó lórí. Àṣejù ni Pengasa, Padman àti Nupengo. Dangote náà ti wà òkè. Àwọn ọ̀dọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ṣèwọ́de tako ríra epo láti ilẹ̀ òkèrè béèrè ààbò fún iléeṣẹ́ ìfọpo Dangote. Orí kó bàbá yọ o orí kó ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn yọ lásìkò táwọn agbénipárọ̀jò ìbọn lé lórí lọ́sùn. Mínísítà Uche Nnachi kojú ẹ̀sùn ayédèrú ìwé ẹ̀rí tó fi dórí ipò. Àwọn olóṣèlú tí ẹnu ti kùn lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí nígbà kan rí nìwọ̀nyí. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ọ̀dájú ìyàwó kan rèé o ó dáná sun sọ́jà ọkọ rẹ̀ lákòókò èdè àìyedè àríyànjiyàn nípínlẹ̀ Akwa Ibom. ẹ fún àbíyèdì ó mà ṣe o òṣìṣẹ́ ikọ̀ ológun ilẹ̀ wa Nàìjíríà kan tórúkọ rẹ̀ ń jẹ́ Samson Haruna ti pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí ìyàwó rẹ̀ ṣèkọlù sí lákòókò ìjà èdè àìyedè àríyànjiyàn tó wáyé láàrin àwọn méjèèjì nínú ilé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, olóògbé náà ló pàdé ikú òjijì lẹ́yìn tó fara káásá ìjàmbá iná nígbà tí ìyàwó rẹ̀ dáná sun látàrí aáwọ̀ gbọ́nmi-sí omi òtó tó wáyé. Ọ̀jìnmí onímọ̀ nípa ètò ààbò Zagazola Makama sọ èyí di mímọ̀ lójú òpó ayélujára Twitter rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Makama sọ wípé ìṣẹ̀lẹ̀ burúkú náà ló wáyé ní báràkì Wellington Basi Ibagwa níjọba ìbílẹ̀ Abak nípínlẹ̀ Akwa Ibom sọ báràkì sínú ọ̀fọ̀ ìbànújẹ́. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, òṣìṣẹ́ ikọ̀ ológun náà tó fara káásá ìṣẹ̀lẹ̀ burúkú náà ló tún jẹ́ dókítà oníṣègùn òyìnbó tó wà lábẹ́ 6 Battalion Regimental Medical Officer RMO. Olóògbé náà ló ní èdè àìyedè pẹ̀lú ìyàwó rẹ̀ abilékọ Samson Haruna èyí tó mú kí ìyàwó rẹ̀ da epo bẹntiróòlù lù lára tó sì sọnà sí i. Lójú ẹsẹ̀ ni wọ́n ṣe ìtọ́jú àkọ́kọ́ pàjáwìrì fún olùfarakásá náà ní ẹ̀ka iléeṣẹ́ ológun Military Reference Section MRS ní báràkì ṣáájú kí wọ́n tó gbé lọ ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì Uyo. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé olùfarakásá náà padà pàdánù ẹ̀mí rẹ̀ látàrí ìpalára ládùrú ìgbìyànjú àwọn òṣìṣẹ́ elétò ìlera láti dóòlà ẹ̀mí rẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, afurasí náà ti jẹ́ fífìgbóró òfin gbé ó sì ti wà láhàámọ́ dúró de àbájáde ìwádìí ìfimúfínlẹ̀ tó ń lọ lọ́wọ́. Èdè ayé ò ní mú wa a ò sì ní ṣìṣe láṣẹ Ìlédùà. ẹ má fààyè gbà o ẹ má fààyè gba Jonathan láti díje dupò ààrẹ ilẹ̀ wa Nàìjíríà mọ́ o. Amòfin John Mary Jideobi ló pariwo bẹ́ẹ̀ nílé ẹjọ́. Amòfin kan John Mary Jideobi lọ́jọ́ Ajé Monday ti rọ ilé ẹjọ́ gíga ilẹ̀ wa tó wà l'Àbújá láti má ṣe fààyè gba ààrẹ ilẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ rí ní Goodluck Jonathan láti fara rẹ̀ kalẹ̀ lẹ́gbẹ́ òṣèlú kankan díje dupò ààrẹ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 presidential election. Nínú ìwé ìpẹ̀jọ́ tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ FHC ABJ CS 2102-2025. Amòfin náà Jideobi ṣe àkọsílẹ̀ Jonathan gẹ́gẹ́ bí olùjẹ́jọ́ kìíní the first defendant nígbà tí yóò sì ka àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC àti ọ̀gá àgbà lájọ náà Attorney General gẹ́gẹ́ bí olùjẹ́jọ́ kejì àti ìkẹta. Amòfin náà rọ ilé ẹjọ́ láti dá àjọ elétò ìdìbò INEC lọ́wọ́ kọ́ fún fífi àyè gba Jonathan tàbí tẹ orúkọ rẹ̀ jáde gẹ́gẹ́ bí olùdíje dupò ààrẹ Nàìjíríà lẹ́gbẹ́ òṣèlú kankan. Nínú àkójọpọ̀ àwọn ẹ̀rí tí amòfin náà fi gbé ẹjọ́ rẹ̀ lẹ́yìn tí ó jẹ́ tútúwò nílé ẹjọ́ nípasẹ̀ Emmanuel Agida ṣe àfihàn rẹ̀ gẹ́gẹ́ bí amòfin tí ó mọ ohun tí òfin sọ. Ó wá sọ nílé ẹjọ́ pé tí Jonathan bá fi lè díje dupò ààrẹ tó sì gbégbá orókè jáwé olúborí nínú ètò ìdìbò 2027 lẹ́yìn tí yóò fi ṣèjọba fún ọdún mẹ́rin láti ọdún 2027 sí ọdún 2031, ó lè ṣe àtúnṣe òfin tí yóò fààyè gba ààrẹ Nàìjíríà láti máa ṣèjọba fún ọdún mẹ́jọ. Jideobi rọ ilé ẹjọ́ láti ṣèpinnu bóyá ní bíbojú wo ìwé òfin ìpín kìíní 11 kejì àti ìkẹta ìpín 1373 sínú ìwé òfin ilẹ̀ wa Nàìjíríà ọdún 1999 èyí tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ èyí tí ó fi àyè gba olùjẹ́jọ́ kìíní pé ó lẹ́tọ̀ọ́
ó lẹ́tọ̀ọ́ lábẹ́ bó ti wù kó rí láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ìbéèrè 4 pàtàkì tí olùpẹ̀jọ́ béèrè nílé ẹjọ́ ni pé kí ó túmọ̀ rẹ̀ dáadáa ohun tí òfin sọ ní orí àpilẹ̀kọ kìíní, ìkejì, ìkẹta àti 137(3) tí òfin orílẹ̀-èdè Nàìjíríà tọdún 1999 tí wọ́n ṣe àtúnṣe rẹ̀. Ó túmọ̀ sí pé Jonathan kò yẹ kó tún díje dupò ààrẹ Nàìjíríà mọ́. Ìbéèrè mìíràn ni pé INEC kò ní agbára gẹ́gẹ́ bí òfin ṣe sọ láti gbà tàbí polongo orúkọ Jonathan gẹ́gẹ́ bí olùdíje dupò nínú ìbò ààrẹ ọdún 2027 tàbí èyíkéyìí ètò ìdìbò tí yóò wáyé lọ́jọ́ iwájú. Olùpẹ̀jọ́ bẹ ilé ẹjọ́ pé kí ó pàṣẹ pé Jonathan kò gbọ́dọ̀ fi ara rẹ̀ hàn fún ẹnikẹ́ni nínú ẹgbẹ́ òṣèlú kankan gẹ́gẹ́ bí olùdíje ààrẹ fún ètò ìdìbò ọdún 2027 tàbí lẹ́yìn náà. Ó tún rọ ilé ẹjọ́ pé kí ó pàṣẹ fún ọ̀gá àgbà lájọ náà pé kó mú kí gbogbo ìpinnu tàbí àṣẹ ilé ẹjọ́ tó yẹ kí àwọn ó tẹ̀lé ní kó ṣe gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Ṣáájú àkókò yìí ni àwọn èèyàn kan ti ń bẹ̀rẹ̀ sí ní ké pe Jonathan pé kóun náà ó padà wá díje dupò ààrẹ ní ọdún 2027. Àwọn tí ń ké pé ní àwọn olóṣèlú láàrin àwọn ẹgbẹ́ alátakò, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí Jonathan kò tí ì sọ gbangba bóyá ó máa jáde dupò tàbí kò ní jáde. Láìpẹ́ yìí ọ́fíìsì ààrẹ sọ pé àwọn fi ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ kí Jonathan tó jẹ́ pé wọ́n dìbò yọ kúrò ní ipò ààrẹ lọ́dún 2015 pé ó káàbọ̀ sínú ìdíje dupò ààrẹ pẹ̀lú Tinubu. Wọ́n ní ó tún fẹ́ ní ìjákulẹ̀ lẹ́ẹ̀kan sí àti pé sìgìdì tó bá fẹ́ tẹ́ ni yóò sọ pé kí wọ́n gbé òun lọ sódò lọ wẹ̀. Afẹ́fẹ́ ni gáàsì lóòótọ́ o, àmọ́ owó orí rẹ̀ wúwo àfi bí irin. Ẹ tẹ́tí gbọ́ ìdí ẹ̀ tí owó gáàsì ìdáná fi tún gbówó lórí. Láti bí ọjọ́ méjì báyìí ní àwọn èèyàn tún ti ń pariwo pé àwọn kò rí gáàsì ìdáná rà pàápàá ní ìpínlẹ̀ Èkó àti láwọn agbègbè míì káàkiri Nàìjíríà. Owó gáàsì náà ni wọ́n ló tún gbẹnu sókè sí láti bí ẹgbẹ̀rún kan lé ní igba náírà 1,200 naira tí wọ́n ń ta kílógíráàmù kan tẹ́lẹ̀ sí ẹgbẹ̀rún kan lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 1,500 naira báyìí ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó àti ní ìpínlẹ̀ míì. Kódà wọ́n ní àwọn ilé ìtajà kan ń ta kílógíráàmù kan gáàsì ní ẹgbẹ̀rún méjì náírà 2,000 naira nígbà tí àwọn míì ń tà jù bẹ́ẹ̀ lọ. Ní àwọn agbègbè kan ní ìlú Àbújá owó gáàsì ìdáná ọ̀hún ni wọ́n ló ti gbẹnu sókè sí di ẹgbẹ̀rún méjì dín igba náírà 1,800 naira kílógíráàmù kan láti ẹgbẹ̀rún kan náírà 1,000 naira tó wà tẹ́lẹ̀ tí àwọn míì sì ń tà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán náírà 1,700 naira. Ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn ẹgbẹ̀rún méjì lé ní igba náírà 2,200 naira ni wọ́n ń ta kílógíráàmù gáàsì kan. Ní ọ̀pọ̀ agbègbè ní ìpínlẹ̀ Èkó ọ̀pọ̀ àwọn ibi tí wọ́n ti máa ń ta afẹ́fẹ́ ìdáná gáàsì ni wọn kò tajà tí ọ̀pọ̀ àwọn míì tí wọ́n ní ọjà náà sì kọ̀ láti má tà wọ́n. Ọ̀gbẹ́ni Chika Umodu tó ń ta gáàsì sọ fún àwọn oníròyìn pé òun ní gáàsì àmọ́ iye tí òun ní kò lè tó iye tí àwọn oníbàárà tí wọ́n fẹ́ rà á. Ó ní èyí ló mú kí òun máa ṣe ìgbéléwọ̀n iye tí òun tà fún ẹnì kọ̀ọ̀kan. Ó ní ẹni tó bá fẹ́ ra kílógíráàmù 10 òun máa ta kílógíráàmù 4 kó lè kárí àwọn èèyàn tó kù nítorí pé òun ní àwọn oníbàárà tó pọ̀ tí òun fẹ́ tajà fún. Òǹtajà gáàsì míì tí kò fẹ́ kí adarúkọ òun sọ pé láti bí ọjọ́ 5 sẹ́yìn ní òun kò ti ní ọjà. Ó ní òun ṣẹ̀ṣẹ̀ gba ọjà ni èyí ló sì fà á tí ọ̀pọ̀ èèyàn fi kún ilé ìtajà òun. Ó wòye pé ìyanṣẹ́lódì tí àwọn òṣìṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo àti gáàsì gúnlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ló ṣokùnfà bí gáàsì ṣe wọ́n gógó lásìkò yìí. Bákan náà ni owó gáàsì tí wọ́n ló ń lọ sí òkè ìyẹn CNG ti gbówó lórí di 380 naira 450 náírà lítà kan láti igbaléní-ọgbọ̀n náírà 230 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀. Ó ní àwọn kò lè sọ ohun tó ṣokùnfà ọ̀wọ́n gógó gáàsì àti bí kò ṣe sí lọ́jà àmọ́ ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé kò sẹ́yìn ìyanṣẹ́lódì ẹgbẹ́ Pengasa tó wáyé lọ́sẹ̀ tó kọjá. Ọ̀gá àgbà iléeṣẹ́ tó ń rí sí epo ní Nàìjíríà NNPCL Báyọ̀ Ojúlárí sọ pé ìyanṣẹ́lódì ẹgbẹ́ Pengasa tó wáyé fún ọjọ́ méjì ní ọ̀sẹ̀ tó kọjá ló fa ọ̀wọ́n gógó náà. Ojúlárí sọ èyí nígbà tó ṣe àbẹ̀wò sí ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu láti ṣàlàyé bí nǹkan ṣe ń lọ lẹ́ka epo. Ó sọ pé àlékún tó bá owó gáàsì kì í ṣe ohun tó wáyé láti ọwọ́ ìjọba bí kò ṣe àtọwọ́dá. Ó ní ìyanṣẹ́lódì tó wáyé náà kò jẹ́ kí wọ́n lè gbé gáàsì fún ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta. Ó ní ìdí nìyí tí a fi ń rí ipa rẹ̀
ó sì máa gba àkókò díẹ̀ láti rí i pé gáàsì ìdáná dé gbogbo àwọn ibi tó yẹ. Ó ní àwọn tó ní gáàsì lọ́wọ́ tẹ́lẹ̀ ni wọ́n mọ̀ọ́mọ̀ gbé owó lé nítorí kò sí bí wọ́n ṣe máa gbé àwọn míì lásìkò tí Pengassan yanṣẹ́lódì lọ́wọ́. Ọ̀gá NNPCL náà ni òun gbèrò pé owó gáàsì máa padà sí iye tó wà tẹ́lẹ̀ kó tó di pé ìyanṣẹ́lódì náà wáyé. Àṣejù ni Pengassan, Dapman àti Nupeng o. Dangote náà ti wà òkè. Àwọn ọ̀dọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ṣèwọ́de tako ríra epo láti ilẹ̀ òkèrè béèrè ààbò fún iléeṣẹ́ ìfọpo Dangote. Àwọn ọ̀dọ́ kóra wọn jọ nílùú Ìbàdàn ṣe ìwọ́de tako ríra epo láti ilẹ̀ òkèrè. Àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀hún ni wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ nílùú Ìbàdàn. Níṣe ni wọ́n kóra wọn jọ jáde ṣe ìwọ́de alálàáfíà láti fi àìdùnnú wọn hàn sí bí ẹgbẹ́ òṣìṣẹ́ Pengassan, Dapman àti Nupeng ṣe ń ta kàngbọ̀n pẹ̀lú iléeṣẹ́ ìfọpo Dangote. Àwọn ọ̀dọ́ náà péjọpọ̀ sí agbègbè Ìwó Road pẹ̀lú oríṣiríṣi pátákó ìléwọ́ tí wọ́n kọ onírúurú ọ̀rọ̀ àkọlé bíi iléeṣẹ́ ìfọpo Dangote pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́, ẹ má pa iléeṣẹ́ ìfọpo Dangote, ẹ jẹ́ kí Dangote orí imú mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ́de náà tó bẹ̀rẹ̀ láti òpópónà Ìwó Road ni àwọn ọ̀dọ́ ọ̀hún gbé lọ sí iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní agbègbè Agodi nílùú Ìbàdàn. Nínú ọ̀rọ̀ rẹ̀, Benedict Adétúnjì tó jẹ́ aládarí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ìwọ́de náà sọ pé láti ìgbà pípẹ́ ni àwọn ẹgbẹ́ kan ti ń gbìyànjú láti má ṣe jẹ́ kí iléeṣẹ́ ìfọpo Dangote ṣiṣẹ́. Ó tẹ̀síwájú wípé pẹ̀lú ìgbésẹ̀ ẹgbẹ́ Pengassan, Dapman àti Nupeng, ó ti fi hàn wípé àwọn kan fẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa jìyà láti rí epo rà. Ọ̀wọ́n gógó ni wọ́n ń fẹ́ kí ó ṣẹlẹ̀ tí Ọlọ́run ò sì ní gbà fún wọn. Adétúnjì ní bí epo rọ̀bì ti pọ̀ tó lórílẹ̀-èdè Nàìjíríà kò yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa jìyà kí wọ́n tó rí epo bẹntiróòlù rà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀ ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ní iléeṣẹ́ Dangote ti gbà síṣẹ́. Ọ̀gbẹ́ni Adétúnjì wá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rí wípé iléeṣẹ́ ìfọpo Dangote ń rí epo rọ̀bì rà kí ààrẹ sì mú òpin bá ríra epo bẹntiróòlù láti òkè òkun. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Sunday Odùkọ̀yà tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ààbò rọ àwọn ọ̀dọ́ náà láti má ṣe jẹ́ kí àwọn jàǹdùkú gba ìwọ́de náà mọ́ wọn lọ́wọ́. Ó ní kí wọ́n ro ti bí ojú ọjọ́ ṣe rí nípa ètò ààbò. Ó wá ṣèlérí láti fi ìwé tí wọ́n kọ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ jíṣẹ́ fún un. Ó ní òun ò fi ẹ̀dùn ọkàn wọn náà tó gómìnà létí. Tí ẹ ò bá gbàgbé, ẹ ó rántí pé láìpẹ́ yìí ní èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ Pengassan àti iléeṣẹ́ ìfọpo Dangote tí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC sì ké sí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti máa múra sílẹ̀ fún ìyanṣẹ́lódì. Àmọ́ àwọn aṣojú ìjọba àpapọ̀ àti àwọn òṣìṣẹ́ ni wọ́n gbìyànjú láti yanjú ọ̀rọ̀ náà. Àmọ́ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Èyí ló mú àwọn ọ̀dọ́ náà tún jáde sọ̀rọ̀ sókè pé kí wọ́n ó fi Dangote lọ́rùn sílẹ̀. Wọ́n ní àṣejù ní Pengassan, Dapman àti Nupeng. Dangote ti wà òkè. Mínísítà Uche Nnachi kojú ẹ̀sùn ayédèrú ìwé ẹ̀rí tó fi dórí ipò. Àwọn olóṣèlú tí ẹnu ti kùn lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí nígbà kan rí nìwọ̀nyí. Láti ìgbà tí ìròyìn ti ń gba ìgboro kan káàkiri nípa mínísítà fún ìmọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì lórílẹ̀‐èdè Nàìjíríà, Uche Nnachi pẹ̀lú àhesọ̀rọ̀ nípa ẹ̀sùn pé ayédèrú ìwé ẹ̀rí fásitì ló gbé kalẹ̀ láti gba iṣẹ́ sípò mínísítà tó wà lọ́wọ́. Ọ̀pọ̀ èèyàn ló ti ń béèrè pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí àbí báwo. Nígbà tí ìkànnì ìròyìn BBC ṣe ìwádìí pàápàá jùlọ ohun tí fásitì orílẹ̀-èdè Nàìjíríà UNN Nsukka sọ nípa ìwé ẹ̀rí rẹ̀ ọ̀hún àti ohun tó ṣẹlẹ̀ gan kó tó di èyí tí gbogbo èèyàn ń gbà bí ẹni gba ìgbà ọtí. Ìwé ìròyìn abẹ́lé kan lórílẹ̀-èdè Nàìjíríà Premium Times ló kọ́kọ́ jáde pẹ̀lú ìròyìn ayédèrú ìwé ẹ̀rí náà lẹ́yìn tí wọ́n ní àwọn kọ̀wé sí àwọn aláṣẹ fásitì UNN láti mọ̀ bóyá lóòótọ́ ni mínísítà náà kẹ́kọ̀ọ́ gboyè ní fásitì ọ̀hún. Ilé-ìwé gíga fásitì Nàìjíríà UNN Nsukka ti sọ wípé orúkọ mínísítà ìmọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì Uche Nnachi kò sí nínú ìwé orúkọ àwọn tó kẹ́kọ̀ọ́ gboyè ní fásitì náà. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ fásitì náà ṣe sọ, fásitì Nàìjíríà Nsukka kò fún ọ̀gbẹ́ni Nnachi ní ìwé ẹ̀rí
tó ń lò lọ́wọ́. Gíwá àgbà fásitì náà ọ̀jọ̀gbọ́n Simon Otuanya gbé àtẹ̀jáde kan síta nínú èyí tó ti sọ pé fásitì náà ní ẹ̀rí tó dájú pé ọ̀gbẹ́ni Uchenna Nnachi wọlé sí fásitì náà lọ́dún 1981 àmọ́ ṣá orúkọ rẹ̀ kò sí lára àwọn tó kẹ́kọ̀ọ́ gboyè tàbí gba ìwé ẹ̀rí ní ilé ẹ̀kọ́ gíga náà. Fásitì UNN ṣàlàyé pé omilẹ́gbẹ́ ìbéèrè látọ̀dọ̀ àwọn èèyàn kan ló mú kí wọ́n ṣe ìwádìí lórí bóyá ojúlówó ní ìwé ẹ̀rí Nnachi tàbí àyédèrú. Ọ̀jọ̀gbọ́n Otuanya ṣàlàyé pé ọ̀kan lára àwọn lẹ́tà tí wọ́n kọ sí fásitì náà láti ọ̀dọ̀ àjọ agbóhùngbáròyé aráàlú ní ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2025. Ìdí nìyí tí àwọn fi bẹ̀rẹ̀ ìwádìí láti ṣe àyẹ̀wò fínífíní lórí àwọn ìwé wa láti mọ̀ bóyá fásitì UNN ló fún ní ìwé ẹ̀rí náà. Akọ̀wé àgbà ilé ẹ̀kọ́ gíga náà arábìnrin FG Awa sọ pé ìwé ìforúkọsílẹ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n fún Nnachi láti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ jẹ́ 1981 30725. Nígbà tí fásitì náà ti jáde pẹ̀lú àtẹ̀jáde rẹ̀ lórí ọ̀rọ̀ yìí ní Nnachi ti gba ilé ẹjọ́ gíga nílùú Àbújá lọ láti ká fásitì náà lọ́wọ́ kò pé kò gbọ́dọ̀ fi àwọn ìwé tó ní í ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ rẹ̀ ní fásitì síta fún ẹnikẹ́ni. Ilé ẹjọ́ ti wá ṣàlàyé pé òun kò lè ṣe bẹ́ẹ̀. Onídàájọ́ Hausa Yewa tó gbé ìdájọ́ kalẹ̀ lọ́jọ́ 22 oṣù kẹfà ọdún 2025 dá ẹjọ́ Nnachi nù. Uche Nnachi ni mínísítà fún ìmọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Enugu lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀‐èdè Nàìjíríà ló sì ti wá. Ìdílé Obed Nnachi ní ìlú Akugọ ní ìjọba ìbílẹ̀ Nkanu West ni wọ́n bí sí ní ìpínlẹ̀ Enugu. Òun ni àkọ́bí ọmọ mẹ́rin tí bàbá àti ìyá rẹ̀ bí kí ó tó gba ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Santa Maria Primary School tó ti di 6th Avenue Primary School lọ ní ìpínlẹ̀ Enugu. Ó ka ìwé ẹ̀kọ́ girama rẹ̀ ní ilé ẹ̀kọ́ girama St. Patrick's College tó wà ní ìlú Emene. Àmọ́ ṣá ètò ẹ̀kọ́ ìwé ẹ̀rí ẹ̀kọ́ gíga rẹ̀ ló di ariwo lọ́wọ́ báyìí. Lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ ìwé ẹ̀rí kò ṣẹ̀ṣẹ̀ máa kó àwọn olóṣèlú sínú hílàhílò. Àwọn olóṣèlú tó ti ní wàhálà pẹ̀lú ìwé ẹ̀rí wọn nígbà kan rí nìwọ̀nyí. Ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà Muhammadu Buhari náà ti wẹ̀ nínú agbami ẹ̀sùn ayédèrú ìwé ẹ̀rí nígbà kan rí nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP béèrè ìdí tí kò fi sí ìwé ẹ̀rí ìdánwò àṣekágbá girama nínú ìwé ẹ̀rí rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó pàpà borí ìbò ọdún 2015 nígbà náà, àmọ́ lẹ́yìn àwíjàre rẹ̀ àjọ WAEC fún un ní ìwé ẹ̀rí mìíràn láti rọ́pò èyí tó sọ pé ó sọnù láti fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni Buhari gba ìwé ẹ̀rí náà lọ́dún 1961. Ààrẹ Tinubu náà kojú ẹ̀sùn ayédèrú ìwé ẹ̀rí lásìkò tí àwọn kan fi gbé ìròyìn jáde pé kò lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì Chicago State University tó mú ìwé rẹ̀ kiri pé òun lọ. Kódà olùdíje ẹgbẹ́ òṣèlú alátakò nígbà náà Atiku Abubakar tilẹ̀ lọ sí ilé ẹjọ́ láti fìdí èyí múlẹ̀ kí ó tó di pé ilé ẹjọ́ àti àwọn aláṣẹ fásitì náà sọ pé lóòótọ́ ni Tinubu lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì náà. Sẹ́nẹ́tọ̀ Dino Melaye pẹ̀lú ti la ìrírí ẹ̀sùn ìwé ẹ̀rí ayédèrú kọjá rí lọ́dún 2017 nígbà tí ìwé ìròyìn abẹ́lé kan ní Nàìjíríà Sahara Reporters fi ẹ̀sùn kàn pé kò kẹ́kọ̀ọ́ gboyè ní fásitì Ahmadu Bello tó sọ pé òun lọ. Àmọ́ ṣá fásitì náà jáde síta láti sọ pé akẹ́kọ̀ọ́ jáde àwọn ni Dino Melaye bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn àìdọ́gba kan jẹyọ nínú ìwé èsì ìdánwò ilé ẹ̀kọ́ gíga náà. Bí ó tilẹ̀ jẹ́ pé fásitì Harvard àti London School of Economics ni kì í ṣe akẹ́kọ̀ọ́ gboyè fásitì àwọn nígbà náà. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà Goodluck Jonathan pẹ̀lú ti la agbami ẹ̀sùn ayédèrú ìwé ẹ̀rí kọjá nígbà tí ààrẹ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ kéde ní gbangba pé Jonathan kò parí ẹ̀kọ́ oyè ọ̀mọ̀wé tó ń fi kún ìwé ẹ̀rí ẹ̀kọ́ rẹ̀. Àmọ́ ṣá fásitì ìlú Port Harcourt ti sọ lemọ́lemọ́ pé akẹ́kọ̀ọ́ gboyè ìmọ̀ ìjìnlẹ̀ àkọ́kọ́ ìkejì àti ti ọ̀mọ̀wé ní fásitì àwọn ni Jonathan. Lára àwọn tó ti ní ìrírí yìí ni mínísítà fún ètò ìṣúná nígbà kan rí Kẹ́mi Adéọ̀sùn lọ́dún 2018 nígbà tí ìròyìn jáde pé ó lo ayédèrú ìwé ẹ̀rí agùnbánirọ̀ láti gba iṣẹ́ gẹ́gẹ́ bí mínísítà lábẹ́ ìjọba ààrẹ Muhammadu Buhari. Lẹ́yìn ọ̀pọ̀ awuyewuye ló kọ̀wé fi ipò sílẹ̀ nígbà náà. Stella Odua náà kò gbẹ́yìn. Sẹ́nẹ́tọ̀ ni Stella Odua ní ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà kí ó tó di pé ọ̀rọ̀ ìwé ẹ̀rí rẹ̀ di ariwo. Stella Odua sọ pé òun gba ìwé ẹ̀rí ìmọ̀ ìṣirò owó ní fásitì St. Paul's College tó wà ní Virginia lórílẹ̀‐èdè Amẹ́ríkà láàrin ọdún 1978. Orí kó bá
àbáyọ o orí kó ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn yọ lásìkò táwọn agbénipa rọ̀jò ìbọn lé lórí lọ́sùn àdúpẹ́. kí la ò bá máa wí kí la ò bá máa sọ tó bá jẹ́ pé ìfẹ́ ọ̀tá lọ ṣẹ àmọ́ ọpẹ́ lọ́wọ́ orí tó kó ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun olóyè Adékúnlé Isaac Ọmọyẹlé yọ lọ́wọ́ ikú òjijì lásìkò táwọn afurasí agbénipa rọ̀jò ìbọn lé ọkọ rẹ̀ lálẹ́ ọjọ́ Ajé Monday ọjọ́ 6 oṣù kẹwàá ọdún yìí. Nínú àtẹ̀jáde kan tí Ìdòwú Yusuf tó jẹ́ agbẹnusọ fún ẹ̀ṣọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun fi léde ló ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní déédéé aago 10 kọjá ìṣẹ́jú 5 ní alẹ́ ọjọ́ Ajé Monday lẹ́yìn àkókò díẹ̀ tí olóyè Ọmọyẹlé kúrò ní ọ́fíìsì rẹ̀ tó wà ní agbègbè Powerline nílùú Òṣogbo. Gẹ́gẹ́ bí ọ̀kan lára ìsọmọgbé ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn náà ṣe sọ, ó ní nígbà tó wà ní ilé ìwòsàn ó ní ó wáyé ní òpópónà Òṣogbo sí ìlú Ìkìrun nípínlẹ̀ náà lágbègbè Kóbọ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ìtura Charity nígbà tí ó ń wa ọkọ̀ rẹ̀ lọ sí ilé. Agbẹnusọ àmọ̀tẹ́kùn lọ́sùn sọ pé olóyè Ọmọyẹlé ṣàdédé ní àwọn ọkọ̀ kan dàbù òun lọ́nà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yin ìbọn lákọlákọ sí ara ọkọ̀ òun. Ó ní gbogbo àwọn tó yìnbọn òun ni wọ́n fi aṣọ bojú wọn. Ọ̀gbẹ́ni Yusuf fi kún ọ̀rọ̀ rẹ̀ pé pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń yìnbọn náà òun sì sa gbogbo ipá òun láti máa wa ọkọ̀ òun lọ ṣùgbọ́n ìbọn bá òun tí òun sì gbìyànjú gbàbẹ̀ náà pápábora. Ó ní ohun tó ya òun lẹ́nu ni pé àwọn agbénipa òun tún lọ sí ilé ọ̀gá àmọ̀tẹ́kùn náà gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà sì sọ. Ó ní àwọn agbébọn 15 mìíràn ló tún lọ sí ilé olóyè Ọmọyẹlé pẹ̀lú ọkọ̀ Hilux àti Toyota Highlander tí wọ́n sì tún bojú wọn. Yusuf ní ọ̀rọ̀ náà ti dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí ìwádìí sì ti ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà àmọ́ títí di àkókò yìí wọn kò tí ì mọ àwọn tó ṣe ìkọlù náà. Agbẹnusọ àmọ̀tẹ́kùn ní ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ púpọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí lè ṣẹlẹ̀ sí ọ̀gá àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé bí iná ò bá láwo kò lè jó gòkè odò. Ó ní èyí kì í ṣe ìkọlù lásán sí èèyàn kan bí kò ṣe sí gbogbo ẹ̀ṣọ́ aláàbò. Yusuf wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láti wà ní ojúlàlá kan fi ń sọrí kí wọ́n sì rí dájú pé àwọn fi tó àwọn ọlọ́pàá létí tí wọ́n bá rí ohun àjèjì kan. Ní ọ̀sẹ̀ tó kọjá ní àwọn agbébọn kan kojú ìjà sí ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun yìí kan náà ní ìlú kan tí wọ́n ń pè ní Akínlàlú ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ìlú Ifẹ̀ tí èèyàn 4 tí ọmọ ìyá méjì wà níbẹ̀ sì kú lásìkò táwọn agbébọn náà fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn. Nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Abíọ́dún Ọ̀jẹ̀lábí sọ pé àwọn ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí rẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, yóò sì dára fún yín.